kú dédé àsìkò yìí òní lọ́jọ́ Jímọ̀ Friday ọjọ́ kẹsàn-án oṣù kejì ọdún 2024 èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde láàárọ̀ òní. Ẹniọlá Sálíù lórúkọ mi. Ẹgbẹ́ àwọn gómìnà lórílẹ̀‐èdè yìí ìyẹn Nigerian Governors Forum ti ṣe ìpàdé alágbára pẹ̀lú olùbádámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ọ̀rọ̀ ààbò Nuhu Ribadu lánàá ọjọ́ Àlàmísì Thursday ọjọ́ kẹjọ oṣù kejì lórí bí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀‐èdè yìí ṣe rí àti bí nǹkan ṣe ń fojoojúmọ́ wọn sí i. Lábẹ́ rẹ̀ wọ́n ní ó ṣe pàtàkì láti ṣe àgbéyẹ̀wò ọ̀wọ́n gógó oúnjẹ àti ọ̀rọ̀ ààbò ní kíákíá. Bákan náà ni wọ́n ní wọn yóò ṣe àgbéyẹ̀wò òfin ìwà ọ̀daràn tí wọ́n sì fún ìpínlẹ̀ lágbára láti máa dájọ́ ìwà ọ̀daràn kí ìwà ọ̀daràn lè dohun ìgbàgbé. Látàrí bí ìgbé ayé kò ṣe rọrùn láti gbé tí nǹkan sì wọ́n gógó lórílẹ̀‐èdè yìí, ìjọba àpapọ̀ ti pàṣẹ pé kí wọ́n kó àwọn oúnjẹ tó wà ní ìpamọ́ bíi ìrẹsì, àgbàdo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí tó tó 1,102 tọ́ọ̀nù síta láti kojú ebi ọ̀gàjà fọwọ́mẹ́kẹ́ tó gbòde kan. Wọ́n ní ó ṣeé ṣe kí ìjọba padà kó oúnjẹ wọlé láti orílẹ̀-èdè míì. Ìdí rèé tí a fi kó gbogbo owó tó ń wọlé láti ọ̀dọ̀ wa sábẹ́ ìṣàkóso báǹkì àpapọ̀ orílẹ̀-èdè yìí ìyẹn CBN. NNPCL ló sọ bẹ́ẹ̀. Wọ́n ní ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ìpàdé àwọn ìgbìmọ̀ aláṣẹ láti mú kí àwọn báǹkì alábọ́dé lè máa rí owó ṣe òwò ilé ìfowópamọ́ wọn. Ìjà ti parí o láàrin iléeṣẹ́ ìkànsíra ẹni MTN àti Glo. Wàhálà tó wà láàrin àwọn iléeṣẹ́ méjèèjì yìí ló ti jẹ́ rodò lọ́mumi lẹ́yìn tí àjọ NCC kéde gbèdéke ọjọ́ 21 fún MTN láti parí aáwọ̀ tó ní ṣe pẹ̀lú bí àwọn oníbàárà Glo kò lè pe MTN kó lọ. NCC ní ojú òpó méjèèjì ọ̀hún ti já geere síra wọn báyìí. Ó ti di dandan fún gbogbo ọmọ Nàìjíríà láti máa ka ìlérí fún orílẹ̀-èdè wọn ìyẹn National Pledge lẹ́yìn orin National Anthem. Ààrẹ Tinubu ló pa àṣẹ yìí lánàá òde yìí tó sì ní ó ti di dandan ní gbogbo ìpéjọpọ̀, àjọ, ìgbìmọ̀ yálà ó jẹ́ òṣèlú ni, ìjọba tàbí àdáni. Owó epo bẹntiró kò ní wọ́n sí o, iléeṣẹ́ NNPC ló fi àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́kàn balẹ̀ bẹ́ẹ̀. Ọ̀gá àgbà lẹ́ka ìgbóhùnsáfẹ́fẹ́ ìyẹn Olúfẹ́mi Ṣónẹ́yẹ ló fi àtẹ̀jáde ọ̀hún síta lánàá òde yìí tó sì rọ àwọn ọmọ Nàìjíríà láti kọ etí dídi sí ìròyìn ẹlẹ́jẹ̀ tó ń lọ káàkiri ìgboro. Igun ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ méjèèjì lórílẹ̀‐èdè yìí ìyẹn NLC àti TUC ti fi ìkìlọ̀ ọlọ́jọ́ 14 síta fún ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè yìí látàrí bí ìjọba ṣe kọ̀ láti mú ìlérí onípele 16 tí wọ́n fi ẹnu kò lé lórí ṣẹ láti inú oṣù kẹwàá ọdún 2023. Wọ́n ní àwọn yóò bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì. Òǹkọrin tàkasúfèé tórúkọ rẹ̀ ń jẹ́ Ahmed Ọlọ́ládé tọ́pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Àṣàkẹ́ ti léwájú akẹgbẹ́ rẹ̀ ìyẹn David Adeleke Davido láti gba àmì ẹ̀yẹ MOBO ti ọdún 2024. Àmì ẹ̀yẹ ọ̀hún wáyé lálẹ́ ọjọ́rú Wednesday ní Sheffield nílùú United Kingdom. Àṣàkẹ́ gba àmì ẹ̀yẹ gẹ́gẹ́ bí òǹkọrin ilẹ̀ adúláwọ̀ tó gáyàtà jùlọ lọ́dún yìí. Látàrí ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ tó ń lọ lọ́wọ́, ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ léyìí tó mú ẹ̀mí ọ̀pọ̀ ènìyàn lọ nípasẹ̀ ìpayà lásìkò ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin orílẹ̀-èdè wa Nàìjíríà àti South Africa. Wọ́n ti wá ṣe ìkìlọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti má gbìyànjú láti wo ìdíje àṣekágbá tí yóò wáyé lọ́jọ́ Sunday tó ń bọ̀ yìí láàrin ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà àti Ivory Coast tí wọ́n bá mọ̀ pé ìlera ara wọn kò pé tàbí tí wọ́n bá ní ẹ̀jẹ̀ ríru. Láti ka ìròyìn lọ́lọ́kan-ò-jọ̀kan káàkiri àgbáyé tó fi mọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà, ẹ kàn sí ojú òpó The Matrix News lórí Facebook, lórí TikTok àti Instagram @MatrixLiveNG, lórí X @MatrixLiveNews, lórí YouTube @MatrixLiveNG News. Ẹ ṣeun.